ìlérí ọlọ́run ọ̀gá ògo sí ayé mi àti ìwọ ni wípé òun yóò sọ wá di ògo ayérayé, ayọ̀ ìrandíran ọ̀pọ̀lọpọ̀. Ọkàn wa tún mú ọpẹ́ wá sí ọba ọlọ́run olódùmarè, ipa ńlá tó borí ipá, agbára tó ju agbára lọ, ẹ̀mí inú àwọn wòlíì tó tọ́, jí kan pa kan wò kan yìí, olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí. Tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára, ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ, nítorí pé ìwọ wà ní ọ̀run, ìwọ ń ṣe ohun tí ó wù ọ́, nínú ohun tó tún wù ọ́ ní tìrẹ ló tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM láti lè ṣe Sweet 107.1 FM ní Òkè Tèmídùrè nílùú Abẹ́òkúta. Bá a ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè náà lọ ń dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ọlọ́run lò fún ìtẹ̀síwájú ètò yìí. Lágbára ọlọ́run, ìbùkún ọlọ́run àgbọ̀n ọ̀gbẹ́ ọlá rẹ̀ yóò wà pẹ̀lú ayé wa. Bákan náà la sì ń kí gbogbo ẹ̀yin tí ọlọ́run lò tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tá a jọ ń kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ Jésù Kristi, nítorí pé àwọn nǹkan tó ń lọ nínú ìjọ ọlọ́run tí a jọ ń gbé wọn yẹ̀wò lórí ètò tòní. Mo kí n káàbọ̀ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi, bí ní ṣọ́ọ̀bù lẹ́wà, ní bí a nínú ilé lẹ́wà, bí abiṣẹ́ lẹ́wà, bí àlà oko lẹ́wà tẹ́ ti ń gbọ́ iléeṣẹ́ Sweet 107.1 FM. Ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ tí a wà níbẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ wa, èyí tí iléeṣẹ́ Ohun Àwọn Kérúbù concept tó ṣonígbọ̀wọ́ rẹ̀. A kí n káàbọ̀ sórí ètò tòní. Lórí ètò tòní kí la fẹ́ gbéyẹ̀wò? Àwọn ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run, àwọn ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run, the Church of God. Àwọn ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run la fẹ́ gbé bíi méjì àbí mẹ́ta wò lórí ètò tòní. Ṣùgbọ́n ká tó kán lágbàmí ètò, ẹ jẹ́ kí n kọ́kọ́ dókè lọ́hùn náà, ká mú orin ẹ̀mí wá sí ti gbọ́. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ẹ káàbọ̀ sórí ètò tòní. Bẹ́ẹ̀ ni láti tèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nípasẹ̀ rẹ̀ la dá ayé, lẹ́yìn rẹ̀ a kò sì dá àwọn kan mọ́ nínú ohun tí a dá, nítorí pé nínú rẹ̀ ni ìyè wà, ìyè yìí sì ni ìmọ́lẹ̀ aráyé, ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀, òkùnkùn kan kò sì lè borí rẹ̀. Mo kí n káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lẹ́ẹ̀kan sí níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Bàbá wa tí wọ́n jí àlejò pàtàkì lórí ètò tòní, àwọn ni minister in charge ìjọ Sacred Cherubim and Seraphim Church, Godwell Parish, Afúngbàlájà Headquarters, Temple of Mercy tó wà ní ìsàlẹ̀ Aké ní ìsàlẹ̀ Abẹ́tú ní Abẹ́òkúta tí a wà yìí. Mo ń sọ̀rọ̀ nípa ikọ̀ àti ìríjú Ọlọ́run Olódùmarè, Special Apostle Prophet Elijah Olúwatóbi Olutade, bàbá òmìnira ní tòótọ́. Àwọn ni àlejò bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò yìí. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa o. Ojú rere àti àánú kó máa bá wa gbé. Àmín. Májẹ̀mú tuntun kó bá wa ṣiṣẹ́ lóṣù yìí. Àmín. Gbóṣù yìí ti ń parí lọ, ẹ̀mí rẹ ò ní bá parí. Àmín. Ògo tuntun yóò wá wá rí o. Àmín. A ó sì rí àánú gbà. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò yìí. Bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí. A gbé Ọlọ́run ga. Gbogbo ìdílé ńkọ́? A dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́? A dúpẹ́ lọ́wọ́ Olúwa. Bàbá wa, ẹ jẹ́ kí n mú ìṣẹ̀lẹ̀ kan wá láàárín àwọn ìṣẹ̀lẹ̀ tó tẹ iléeṣẹ́ Ohun Àwọn Kérúbù lọ́wọ́ láàárín ọ̀sẹ̀ la fẹ́ gbéyẹ̀wò lórí ètò tòní. Ìránṣẹ́ Ọlọ́run kan wà, ìránṣẹ́ Ọlọ́run kan wà, ọ̀rẹ́ rẹ̀ tó wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run wá pè wá sínú ìjọ rẹ̀ pé kó wá ṣiṣẹ́ ìránṣẹ́, ní pé kó wá sínú ìjọ òun kó wá ṣiṣẹ́ ìránṣẹ́. Nígbà tó débẹ̀, ó rí ìkan lára àwọn ọmọ ìjọ ẹ̀ tó ti fi ìgbà kan kúrò nínú ìjọ,
tó dẹ̀ jẹ́ pé nígbà tó wà nínú ìjọ tiẹ̀ ó ń ṣe dáadáa tó wọ́n fẹ́ ṣe nǹkan nínú ìjọ ó ń gbowó lẹ̀ ó ń lákìtìyàn ìbílẹ̀ yín wá ní ìbíbalẹ̀ àwọn wá ń sìn sá ìbílẹ̀ wá ń sìn bẹ́ẹ̀ ni a ti tó ọdún méjì tẹ́tí wọ́n bí a ti tó bí ọdún méjì táwọn ti ń wá bí àyè ọdún méjì lẹ́yìn ìgbà tí alàgbà ṣiṣẹ́ ìránṣẹ́ tọ́nù ìjọ yìí tó lọ ọ̀rọ̀ yìí di fàákájà ó gba ọmọ ọjọ́ mi kò gbọ́mọ ọjọ́ mi ó gbọ́mọ ọjọ́ mi kò gbọ́mọ ọjọ́ mi ìbéèrè tèmi bá fẹ́ bẹ̀rẹ̀ ni ṣé ọmọ ọjọ́ kan wà fún ìjọ kan ni àbí ṣé ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ká máa jà sọ pé èèyàn gba ọmọ ọjọ́ kí lójú ìwòye ń sọ̀rọ̀ yìí. hallelujah hallelujah. ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó máa ń dá ogun àwọn èèyàn mímọ́ sílẹ̀ ẹ pé ogun ìránṣẹ́ ọlọ́run sí ìránṣẹ́ ọlọ́run tí ó bẹ̀rẹ̀ ní pẹrẹu gan ó lè fa fàákájà la ìránṣẹ́ ọlọ́run kan sí ìkejì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe wáyé ọ̀rẹ́ ni àwọn méjèèjì. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ làwọn méjèèjì. bí tó bá dẹ̀ pè ní ọ̀rẹ́ èèyàn kì í dalẹ̀ ọ̀rẹ́ so alàgbà kejì yẹn ó dalẹ̀ ọ̀rẹ́ nínú gbogbo kìrìsìtẹ́nì ní ayé òde òní ọ̀rọ̀ yìí sábà máa ń wọ́pọ̀ láàrin àwa kìrìsìtẹ́nì mi ìyá ìjọ kankan sílẹ̀ o gbogbo ìjọ ni mò ń bá wí gbogbo ọmọ ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀ èmi ò sọ pé ìjọ kan tàbí ìkan mi ìdárúkọ ìjọ kan ṣùgbọ́n ohun tó ń pa ìjọ ọlọ́run lónìí lára wọn ni òun là ń gbé yẹ̀wò lónìí ohun tó ń mú kí fàákájà máa wà láàrin òjíṣẹ́ olúwa sí òjíṣẹ́ olúwa tí wọ́n sì máa jagun èèyàn mímọ́ lábẹ́nú tí ó máa gbóná gan-an girigiri ju ogun ìtìlá gan lọ lára wọn ni irú àwọn nǹkan báyìí tí ìránṣẹ́ ọlọ́run bá jọ jẹ́ ọ̀rẹ́ sí ara wọn tí o sì rí pé ọmọ ìjọ ọ̀rẹ́ rẹ wá síjọ rẹ ẹ̀tọ́ tó o ní ni wípé kí o pe ọ̀rẹ́ rẹ yẹn wípé pásítọ̀ lágbájá gẹ́gẹ́ bí àjọṣepọ̀ tó wà láàrin wa mo máa rí ọmọ ìjọ yín o ní bíbá yìí o kí ló ṣẹlẹ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé ọmọ òkú ọmọ òye á gbọ́dọ̀ kí ọlọ́mọ kú ewu ọmọ náà alàgbà yóò sọ pé mo yọ̀ǹda o mi ò yọ̀ǹda o ẹ kọ́kọ́ bi léèrè náà wípé mo sì rí ọmọ ìjọ yín nínú ìjọ mi o kí ló ṣẹlẹ̀ nígbà yẹn tó bá wá jọ ní àsọyépọ̀ ni ó wá jẹ́ kí alàgbà yẹn mọ̀ bóyá ẹni tó yẹ kó ń gbà sínú ìjọ òun gan ni tàbí kò ní kó tẹ̀síwájú. ṣé ó ṣeéṣe ká sọ fún èèyàn pé kó tẹ̀síwájú ọ̀sùn ìjọ ni. ó ṣeéṣe ó dà ẹ tẹ̀síwájú. tí irú ẹni bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó ń yọṣẹ́ ìránṣẹ́ wa lẹ́nu tó bá jẹ́ olùyọṣẹ́ ìránṣẹ́ lẹ́nu àwọn èèyàn bíi akáni wà nínú ìjọ a lè ní kàn ṣe gàyà fún wa àwọn èèyàn bíi akáni wà tí wọ́n yọṣẹ́ ìránṣẹ́ yàn lẹ́nu a lè ní kàn ṣe gàyà fún wa ṣùgbọ́n yẹn kọ́ là ń sọ báyìí ohun tá à ń sọ ni wípé fàákájà láàrin òjíṣẹ́ olúwa sí òjíṣẹ́ olúwa nípa ọmọ ìjọ sí ọmọ ìjọ lóòótọ́ kò sí ọmọ ìjọ kan pé fún ìjọ kan mo lè kú òǹbí kí n lọ jọ́sìn níbi tó wù mí kí n sì padà sínú ìjọ mi padà sọ mi yẹn sìn ṣùgbọ́n a ti mọ̀ pé ọ̀rọ̀ ohun tó mú ọmọ ìjọ yẹn kúrò nínú ìjọ tiẹ̀ lọ sí ìjọ alàgbà yẹn fàákájà wà nínú ẹ̀ ni ó ní ọ̀rọ̀ tó farasin síbẹ̀ yẹn òun náà dẹ̀ dúró síbẹ̀ láti bí ọdún méjì kò sọ pé báyìí alàgbà tó ń wá bá náà òun náà ṣẹnu mẹ́rẹ́ tó di pé ọ̀rẹ́ rẹ̀ wá síjọ yẹn láti wá bẹ ìjọ Ọlọ́run wò àbí láti wá ṣe prógámù bẹ́ẹ̀ wá ṣiṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀ ni ó wá bá ọmọ ìjọ ẹ̀ níbẹ̀ a rí i pé kò lẹ́tọ̀ọ́ mbẹ́ yẹn rárá nǹkan tí alàgbà yẹn ṣe ó kù díẹ̀ káàtó nítorí pé ó ti dalẹ̀ àjọṣepọ̀ wọn tí a bá jọ wà ní under the same umbrella bóyá bíi district àbí bíi nǹkan kan ló pa wá pọ̀ a gbọ́dọ̀ dalẹ̀ ara wa òjíṣẹ́ olúwa kì í dalẹ̀ òjíṣẹ́ olúwa tó o bá rí ọmọ ìjọ kan tó jẹ́ ọmọ ìjọ ọ̀rẹ́ rẹ tàbí ìjọ tí ẹjọ́ ń ṣe papọ̀ dandan ni kó o béèrè pé a máa rí ọmọ ìjọ yín o àrí àǹtí Rachel ló ṣẹlẹ̀ o ṣé kò sí nǹkan kan o ṣé kò sí fàáka ìyẹn ló ń jẹ́ ọ̀rẹ́jọ́ rẹ̀ ìwájọ wa pé àjọ ń ṣe àjọṣepọ̀ nígbà tí ò sí nǹkan bẹ́ẹ̀ yẹn inú ńlá máa fi bára wa jà bálàgbà tí bí ò bá tiẹ̀ lè sọ̀rọ̀ tó dẹ̀ ń jẹ́ egbò ọkàn fún ẹ lè mọ bọ́mọjọ yẹn ṣe wúlò sí fún tó ẹ lè mọ bó ṣe jẹ́ sí fún tó so bó ṣe wúlò sí fún ní ọkàn ó lè jẹ́ nǹkan tó dùn tàbí kó wù kó má ti lọ ó wá lọ rí níbi tí ò ti yẹ kó rí
ó jẹ́ nǹkan tó jẹ́ lójú nínú ìjọ lónìí kò sì yẹ kí a máa ṣe bẹ́ẹ̀ nínú ìjọ nítorí pé ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ra ní ọmọ ìjọ kan gbọ́dọ̀ sọnù mọ́ pásítọ̀ lọ́wọ́ kò sí pásítọ̀ kan tí ó gbàdúrà kíkan di nínú ọmọ ìjọ rẹ̀ kò sí olùṣọ́àgùntàn kankan nítorí ohun tí Jésù gbélé wa lọ́wọ́ ni pé ká ṣàkóso àwọn àgùntàn yẹn ìkankan gbọ́dọ̀ sọnù nínú wọn nígbà tí ọmọ ìgbé sọnù lọ́wọ́ Jésù jẹ́ kọ́lọ́run mọ̀ ó ní àyàfọ́ ọmọ ìgbé o òun ló sọ ọ́ ẹ̀dọ́ ọmọ ìgbé o kì í ṣe èmi o gbogbo tó kó fún mi mo pa mọ́ kó lé mi lọ́wọ́ mo pa wọ́n mọ́ dáradára ọ̀rọ̀ Jésù ni ó pa wọ́n mọ́ dáradára ó tọ́jú wọn ó ṣe wọ́n pẹ̀lẹ́ ó tọ́jú wọn ó wà pẹ̀lú wọn kò jẹ́ kí wọ́n sọnù so iṣẹ́ tí Jésù iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ ni wípé ká tọ́jú àgùntàn wa tí àgùntàn wa fẹ́ sọnù F99 lẹ̀ ẹ wá lọ yes àṣẹ Jésù nìyẹn Olúwa ràn wá lọ́wọ́. àmín. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ẹ jẹ́ ká dúkè lọ́hùn ká múṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wá sí ti gbọ̀nyẹn ṣe púpọ̀ ipò wa pẹ̀lú. torí ọ̀rọ̀ rẹ Jésù. nítorí ọ̀rọ̀ rẹ tó mú mi lára. 2025 àkókò ìmọ́lẹ̀ dé. ní àkókò tí òkùnkùn bo ilé ayé ipá ènìyàn pín Jésù ọba olùtọ̀mọ́lẹ̀ ní kí o wá bá pàdé. fún ọ̀nà àbáyọ nínú ìbànújẹ́ ọlọ́jọ́ pípẹ́ tó dojú kọ. lórí àgbẹ̀yanu ìpàgọ́ àdúrà tọ̀sán-tòru ọlọ́jọ́ méje gbáko. ti orí òkè Orebu ti ọdún 2025. ìmọ́lẹ̀ òtítọ́ the light of truth John chapter 1 verse 9 ní àkòrí. ọjọ́ ìsinmi Sunday November 9 títí dọjọ́ Sunday November 16 2025. ní àgbẹ̀yanu ìpàgọ́ àdúrà yìí yóò wáyé o. ní Orebu prayer mountain tí ìjọ Afúngbẹ́lájà tó wà ní 7 Coca close Arárọ̀mí Amúláṣọ Kútọ̀ Abẹ́òkúta Ogun State. ministry prophet Tobi Ariyibi prophet Ṣògo Ìgbàlájọbí prophet Sunday Bangbọ́pá ọ̀pá ẹ̀ṣẹ̀ prophet Neye Ọlákìtàn pastor Àbáyọ̀mí Olúga prophet Peter Adéníran pastor Gbọ́láhàn Olúgbénga pastor Ṣògo Ilẹ̀bí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn ni Olúwa yóò máa lò fún ìgbédìde gbogbo ènìyàn. apostle prophet Elijah àti prophetess Elizabeth Olutade Afúngbẹ́lájà bàbá orí òkè Orebu ní olùgbàlejò fún àdúrà 0803-686-9551. dìde ká lọ pàdé Jésù lórí òkè Orebu ti ìjọ Afúngbẹ́lájà àfikún ọ̀yà wá o. ọkàn alárẹwà sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Sianes Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Sianes Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salimasugbesan avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá. kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. bàtà o. má jẹ́ káyé yọ̀ mí o. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrè nílùú Abẹ́òkúta. ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run tó ń fi ìjọ lògbòlògbò ọ̀rọ̀ gbọ́mọ ọjọ́ mi kò gbọ́mọ ọjọ́ mi òun là ń gbéyẹ̀wò lórí ètò tòní. alàgbà kan lọ sínú ìjọ mi inú ìjọ ọ̀rẹ́ ẹ̀ ó lọ ṣiṣẹ́ ìrànṣẹ́ nígbà tó wá débi ó bá rí ọmọ ọjọ́ ẹ̀ tó ti kó nínú ìjọ láti bí ọdún méjì tó ń jọ́sìn nínú ìjọ bòmíì. ibi lẹ́yìn wà ní ibi láwàsá ọ̀rọ̀ yẹn là ń gbéyẹ̀wò lórí ètò tòní àtàwọn ewu míì tó rọ̀ mọ́. bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ minister in charge ìjọ Sacred Cherubim and Seraphim Church Godwell Parish Afúngbẹ́lájà headquarters Temple of Mercy tó wà ní ìsàlẹ̀ Aké ní ìsàlẹ̀ Àbẹ̀tú ní Abẹ́òkúta àwọn ní àlejò wa special apostle prophet Elijah Olúwatóbi Olútadé bàbá òmìnira ní tòótọ́ àwọn ni Ọlọ́run lò fún wa gẹ́gẹ́ bí àlejò pàtàkì lórí ètò tòní. ẹ̀kọ́ àtọ́tọ́nù àtẹ̀kùn bàbá wa. a dúpẹ́ lọ́wọ́ Jehovah. bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. ǹjẹ́ ewu kankan tiẹ̀ wà nínú ká máa kúrò láti inú ìjọ kan débì kan ká máa kúrò láti inú ìjọ kan débì kan ká máa kúrò ǹjẹ́ ewu kankan tiẹ̀ wà bẹ́ẹ̀ fún àwa kìrìsìtẹ́nì ǹjẹ́ ewu kankan wà bẹ́ẹ̀. hallelujah hallelujah. bàbá ńlá ewu tó lágbára ló wà nínú ẹ̀. Jésù pé irú àwọn àgùntàn bẹ́ẹ̀ yẹn ní àwọn àgùntàn tí wọ́n ní olùṣọ́ àwọn àgùntàn tó ń ṣìnà káàkiri
wọ́n bẹ́ wọnú igbó bá bẹ́ sínú igbó eléyìí wọ́n á tún bẹ́ sínú omi lọ́la bá bẹ́ sínú omi lọ́la wọ́n á bẹ́ sínú lọ́la wọ́n á tún jáde wọ́n á tún fò sínú pápá wọ́n á tún bọ́ sínú ẹ̀gún. So àwọn àgùntàn tí wọ́n sá káàkiri tí wọ́n dúró sójú kan àwọn ewu tó rọ̀ mọ́ kéèyàn kàn máa bọ́ sínú ìjọ kan bọ́ sínú ìjọ mi àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ipò ni ó máa sọnù lọ́wọ́ irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa sọ ipò wọn nù. irú ipò wo? Ipò tán bá dìmọ̀ nínú ìjọ tán ti kúrò yẹn wọ́n á sọ ọ́ nù wọ́n á tún lọ tó lẹ́yìn nínú ìjọ mi wọ́n á tún lọ dìbò ẹ̀yìn bẹ́ẹ̀ níbòmí wọ́n á tún sẹ̀ bẹ̀rẹ̀ sí ń bẹ̀ yẹn tí wọ́n bá tún ní nǹkan kékeré ń bẹ̀ wọ́n á tún kúrò wọ́n á tún bọ́ sọ́dọ̀ mi. Ó ní pásítọ̀ Jeremiah ọ̀dà àwọn yẹn máa ń sùn jù pásítọ̀ Jeremiah wọ́n máa ń sùn jù ó bá kú òun bẹ́ẹ̀ ó lọ sọ́dọ̀ pásítọ̀ Elijah ní pásítọ̀ Elijah àwọn ìpè wọn ti pọ̀ jù àwọn máa ń jẹun jù ọ̀tún jáwé ó tún kú òun bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ pásítọ̀ Ìsìkẹ́ ìyẹ̀rì tí ó bá rí ìdá mẹ́wàá ìyẹn máa pariwo ni ó tún ní eléyìí tó ti le ju ìdá mẹ́wàá eléyìí tó ti le tán ó tún kú òun bẹ́ẹ̀ ó sọ́dọ̀ pásítọ̀ Joel rèé lépè lòun nígbà tí ìpínlẹ̀ tó ti pọ̀ ojú tó kú òun bẹ́ẹ̀ that is it. Wọ́n wá máa bọ́ sí ìjọ kan sí ìjọ míì. Wọ́n máa rí àwáwí oríṣiríṣi. Instead kí wọ́n endure kí wọ́n ní àmúmọ́ra pẹ̀lú olùṣọ́ àgùntàn wọn nítorí bẹ́ẹ̀ sọ pé olùṣọ́ àgùntàn kan àgbò kan olùṣọ́ àgùntàn kan ló pè kò sọ pé olùṣọ́ àgùntàn méjì àbí àgùntàn olùṣọ́ àgùntàn gan àgbò kan ni. So ìjọ tó dẹ̀ fẹ́ jẹra ni so téèyàn bá wá ń jump láti ìjọ kan síjọ kan ó máa sọ ipò rẹ̀ nù yóò lọ máa tò lẹ́yìn then kì í jẹ́ kéèyàn rí ìran ọjọ́ iwájú fún ara rẹ̀ kì í jẹ́ kéèyàn rí ìran ọjọ́ iwájú fún ara rẹ̀ nítorí àwọn ìran tó yẹ kó rí fún ara rẹ̀ ní ọjọ́ iwájú tó ti mọ̀ nínú ibi tó ti wà yẹn níbi tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn á sọ ìran yẹn nù. Then ewu tó tún wà nínú ẹ̀ ni wípé agbára tí èèyàn tó ti ń báyàn ṣiṣẹ́ èèyàn tó kù lábẹ́ agbára yẹn wà tún shift sínú under agbára mìíràn ẹ mọ̀ pé àwọn pastors dẹ̀ with different power of administration lọ́wọ́ fún wọn kò fún wọn ní agbára tó papọ̀ kò fún wọn ní ẹ̀bùn tó papọ̀ ìpè ọ̀tọ̀ọ̀tọ̀ agbára ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run mọ nǹkan tó ń ṣe ló fi ní agbo kan olùṣọ́ àgùntàn kan ṣùgbọ́n tó o bá farabalẹ̀ sábẹ́ olùṣọ́ àgùntàn ẹ̀ sádà ó burú ni ó máa ní ẹ̀kọ́ kan tó o máa kọ́ tó o máa mú lára ẹ̀ tó o máa mú Ọlọ́run dẹ̀ máa ń dúró ti àwọn tó bá ní sùúrù tí wọ́n fi sùúrù dúró sínú ìjọ Ọlọ́run gan máa ń fi sùúrù dúró dè wọ́n yóò dẹ̀ ṣìyanu nínú ayé wọn yóò fún wọn ní tó bá fẹ́ ewu pọ̀ nú ẹ̀ gan o gbogbo àwọn ìwà àtijọ́ tó bá ti ń jọ̀ǹpù láti ìjọ kan sínú ìjọ wà á tún padà sínú ìwà yẹn. wọ́n á tún jẹyọ. Àjàjà kó wá lọ bọ́ sọ́dọ̀ àwọn pásítọ̀ tí ò sí nínú ẹ̀mí rárá. Ó parí. ọ̀rọ̀ wa pakasọ. A di nǹkan mi. So ewu pọ̀ nínú ẹ̀ ọmọ ìjọ gbọ́dọ̀ ṣọ́ra láti máa bọ́ sínú ìjọ kan sínú ìmí a gbọ́dọ̀ farabalẹ̀ síbi tá a wà a gbà pé lábẹ́ ìpè yẹn láti máa ṣoríire láti máa rí tiwa ṣe ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. hallelujah. Fún àwa tá a bá fẹ́ pè wọlé sórí ètò yìí tá a fẹ́ pè wọlé sórí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó ń wọn àwọn Kerubu on FM 0707 316 0403 0707 316 0403 0812 413 3677 0707 316 0403 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè tó ń wọn àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá obìnrin kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ gẹ́gẹ́ pẹ̀lú àwọn àlàyé tẹ́ ti ṣe yìí obìnrin kan ó ti wà nínú ìjọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń jọ́sìn bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbààgbà ìjọ wọn àtàwọn ọmọ rẹ̀ single mother ni ló bá kúrò nínú ìjọ tó wà yẹn ló bá lọ sínú ìjọ kan lágbègbè bí ayé ìjọ kẹta àbí ìjọ street kẹrin síbẹ̀ ló bá lọ ń bá wọn jọ́sìn lẹ́yìn àyìn oṣù bíi mẹ́ta tó lọ ló bá ta àmì òróró wòlíì lé lórí ó gba sátífíkẹ́ẹ̀tì lẹ́yìn oṣù mẹ́ta ló bá padà sínú ìjọ tó ti kúrò
nígbà tó débẹ̀ ló bá ní àfiláwo wọ́n gbọ́dọ̀ máa fi wòlíì yẹn pè òun ṣé mo pé ìjọ ọlọ́run la pè é soldier go soldier come barracks remain ó ti kúrò nínú ìjọ ó lọ kò dágbére fóṣù mẹ́ta nígbà tó máa dé ló bá gbé oyè wòlíì dé ló bá ní àfikún máa fi oyè wòlíì yẹn pè òun nínú ìjọ tó máa ti pe orúkọ ẹ̀ tó máa ti fi ipò tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pè tán fi tó ẹ̀ṣẹ̀ gbẹ̀rẹ̀ wàhálà ni o ìjà ni o èyí táwọn ọmọ ẹ̀ náà ń bá wọn kwáyà pò tó ń bá ti ṣe wákùn báyìí ó máa kọjú ìjà sí wọn ní àwọn alàgbà wa béèrè wípé irú kí la lè ṣe sírú nǹkan bẹ́ẹ̀ ẹni tó kúrò nínú ìjọ láàrin oṣù mẹ́ta tí ó lọ gba ìfàmìlíyàn wòlíì wá tó dé tó ní àfikún máa pè òun wòlíì yẹn òun ti tò síwájú tí dẹ̀ ń ṣe inú ìjọ yẹn ló ti gbà á tí ìjọ yẹn náà dẹ̀ ní structure tí wọ́n fi ń to ìjọ wọn kí ni ojú ìwòye ń sí èyí. ògo ni fún ọlọ́run lókè ọ hallelujah bí ọlọ́run ga nítorí irú àwọn ètò báyìí ètò yìí dára sá kí ọlọ́run kó túbọ̀ máa ràn yín lọ́wọ́. àmín. now àkọ́kọ́ tí màá kọ́ sọ́bẹ̀ ni pé mi ò rò pé òróró wòlíì lóbìnrin yẹn gbà nù ó dàbí àwọn kan kùn lóróró ni torí ọ̀tọ̀ ní ìfàmì òróró yàn ọ̀tọ̀ ní ìfòróró kùn ìfàmì òróró. hello. ẹ kú ọ̀rẹ́ sà ẹ bá gbóhùn yẹn sókè díẹ̀. ẹ kú ọ̀rẹ́ sà. kí lorúkọ yẹn àti ibùlẹ̀ tí ń pè wá ètò Ohun Awon Kerubu lè wà. jíde ló ń pè ó láti lá fún wọn. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. mo fẹ́ bí bàbá lẹ́rẹ̀ẹ́ ni ẹ má bínú sà ẹni kí lè máa ṣí láti inú ìjọ kan lọ sínú ìjọ kan. bẹ́ẹ̀ náà mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé tẹ́ bá rí mẹ́mbà nínú church yẹn ẹ wá pè é wá sọ fún pé inú ìjọba ìlú ti ń kú ẹ wá bẹ́ẹ̀ reason kó o sọ reason ẹ̀fọ́ ṣé ẹ wá ní kó padà sínú ìjọ yẹn àbí. ẹ jẹ́ ká gbọ́ yín dáadáa ẹ mú ọ̀rọ̀ yẹn dáadáa ká gbọ́ yín dáadáa. mo ní ẹ rí mẹ́mbà nínú church yẹn. bẹ́ẹ̀ni. ẹ wá bí lílẹ̀ pé kí ni reason tó fi kú níbi tó ń lọ tẹ́lẹ̀ kó wá sọ àwọn reason yẹn fún un ṣé ẹ máa ní kó padà síbẹ̀ tàbí ẹ kó sì dúró sínú ìjọ yẹn. ó dà. ẹ sà tí reason yẹn bá jẹ́ ní o tó bá jẹ́ pé bó ṣe kúrò nínú ìjọ yẹn tó bá wà justified tí o sì pé bóyá alàgbà ó máa dájà láàrin alàgbà méjì sọ̀rọ̀ mi yẹn sìn ó lè wà nù ìjọ yẹn náà ó lè wà nù ìjọ yẹn alàgbà méjèèjì gbọ́dọ̀ jọ ní àsọyé pọ̀ ohun tá à ń sọ nìyẹn tẹ́ bá gbọ́rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ méjì ni àwọn alàgbà méjèèjì yẹn ọ̀rẹ́ ni wọ́n kò sẹ̀ sí bí ọ̀rẹ́ ṣe máa wà nídìí iṣẹ́ ìránṣẹ́ tí wọn ò ní lè gba ètò ara wọn dáńtọ́ so àjọsọpọ̀ ó gbọ́dọ̀ jọ wà láàrin àwọn méjèèjì kí wọ́n jọ sọ tó bá ti jọ wà ìtẹ̀síwájú wà pé ó lè wà nínú ìjọ yẹn so bó ṣe rí nìyẹn. atúní ẹlòmíín bẹ hello ojú òpó yẹn rí bákan ojú òpó 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè pé tá a bá dé níjọ kan náà counseling gbọ́dọ̀ wà. bẹ́ẹ̀ni wọ́n gbọ́dọ̀ cancel pa nínú mẹ́mbà o ìbòlẹ̀ tí ń bọ̀ o ẹ káàbọ̀ sórí ètò yìí o bá lè ṣe rìn o so kì í ṣe pé bóyá kínní bàbá wa ẹ káàbọ̀ à ń sọ̀rọ̀ nípa màmá tó jẹ́ wòlíì. ó ní wípé tí obìnrin tó lọ sí church mìíràn yẹn tó wá fi joyè wòlíì yẹn òróró tó gbà yẹn ò bring ẹ̀ down nítorí òróró wòlíì gbọ́dọ̀ bring èèyàn down ni a wá wòyàn palẹ̀ a wá tún èèyàn mọ́ then renew birth gbọ́dọ̀ wà nínú ayé èèyàn ìgbé ayé tuntun gbọ́dọ̀ wọnú ìgbé ayé yẹn ṣùgbọ́n òun wá gba òróró ó wá fi ń da ìjọ rú ó ní dandan kó máa fi oyè yẹn pé wẹ́ẹ́ wọn ò lè foyè yẹn pé o nítorí ìjọ yẹn ti ní structure tẹ́lẹ̀tẹ́lẹ̀ fúnra ẹ̀ kí pásítọ̀ yẹn ìránṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn yẹn kí wọ́n tètè gbé ọ̀rọ̀ rẹ̀ jáde tó bá jẹ́ pé ìjọ tí wọ́n ti fi joyè yẹn tó wáyé pé wọ́n ní abẹ́ ìṣàkóso tí wọ́n wà kí wọ́n lọ fi ẹjọ́ obìnrin yẹn sùn kí wọ́n má bàjá o nítorí bẹ́ẹ̀ sọ pé ìránṣẹ́ olúwa kò sì gbọ́dọ̀ jà bí kò ṣe kó jẹ́ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo kí wọ́n fi ọgbọ́n ṣe é kí wọ́n má jẹ́ kí obìnrin yẹn sọ àwọn lẹ́nu nítorí obìnrin yẹn rẹ́dì láti sọ pásítọ̀ yẹn lẹ́nu. ìránṣẹ́ bẹ́ẹ̀ lẹ́nu. ó fẹ́ bà ìjọ yẹn jẹ́ ni. hello. ẹ bá wa kúrò níbi tí rédíò ẹ wà ẹ bá yí rédíò ẹ lọlẹ̀. hello.
0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè tẹ́ bá ti fẹ́ pẹ́ kúrò níbi tí rédíò yẹn wà tàbí kẹ́ bá wa yọ yín lọlẹ̀ pátápátá ká lè gbọ́ra wa kétékété. so òróró yẹn kò jẹ́ kóbìnrin yẹn wálẹ̀ o ó tún há ẹ̀ ni so ó dàbí ẹni ká ní ìfòrókùn ni ṣé ẹ̀wọ̀n kan tábà ti sọjí wọ́n ní sáré. hello ẹ kúrò lẹ́ mà. hello. à ń gbọ́ yín kétékété ẹ kúrò lẹ́. ẹ kọ́ lẹ́ra o. yes sir ẹ rà sà. ẹjọ ẹni tí ó ń lọ sí ṣọ́ọ̀ṣì kan. kí lorúkọ yín àti gbọ́lẹ̀ tí ń pè wá. orúkọ mi ni ọlọ́wọ́ láṣọ̀wì. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. ẹni tó ń lọ sí ṣọ́ọ̀ṣì kan tó wá kó láti ibi tó rẹ̀ǹtì kó lọ sí síbòmíì kí ṣọ́ọ̀ṣì yẹn kó jìnnà síra wọn ó dẹ̀ pinnu pé ṣọ́ọ̀ṣì bá súnmọ́ tòsí ilé òun òun ni wọ́n máa lọ tó jẹ́ ṣọ́ọ̀ṣì tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ó jẹ́ ṣọ́ọ̀ṣì di Apostolic Church kó dẹ̀ pé ó ti wà láfẹ́ wa ó wá kó láti láfẹ́ wá sí òkè jìtò ó wá ń débẹ̀ wá lé ṣọ́ọ̀ṣì òkè báwo ni ṣe. ó ní àǹfààní láti lọ síbẹ̀ sà ó ní àǹfààní láti wà nínú ìjọ yẹn sọ̀rọ̀ mi yé sìn tí ò bá ti bá ìjà kúrò níbi tó wà tí ò dàbí tó wà rú tó jẹ́ pé láàrin wọn àtàlágbá rẹ̀ pírọ́blẹ̀mù wà ń bẹ̀ àbọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó farasin ó ní orí ọ̀fẹ́ láti jọ́sìn níbẹ̀ yẹn. tàbó ti fa gbùrù lọ́hùn ó ti dá gbogbo ẹrù lọ́hùn ó ti dá gbogbo ẹrù lọ́hùn so nǹkan tá à ń sọ nìyẹn. yẹn ni wípé distance náà tí ó fa kéèyàn lọ́jọ́sìn nínú ìjọ ìlítòsí tiwa. ẹ wo ètò ohun àwọn Kerubu FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ à ń padà bọ̀ ẹ jẹ́ ká tún dékè lọ́hùn ká mú iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wa ẹ ṣeun púpọ̀ gbé wa pẹ̀lú wa ẹ ṣé o. 2025 àkókò ìmọ́lẹ̀ dé. ní àkókò tí òkùnkùn bo ilé ayé ipá ènìyàn pín Jésù ọba olùtọ̀mọ́lẹ̀ ní kí o wá bá pàdé. fún ọ̀nà àbáyọ nínú ìbànújẹ́ ọlọ́jọ́ pípẹ́ tó dojú kọ. lórí àgbàyanu ìpàgọ́ àdúrà tọ̀sán-tòru ọlọ́jọ́ méje gbáko. ti orí òkè Orebu ti ọdún 2025. ìmọ́lẹ̀ òtítọ́ the light of truth John chapter 1:9 ní àkòrí. ọjọ́ ìsinmi Sunday November 9 títí dọjọ́ Sunday November 16 2025. ní àgbàyanu ìpàgọ́ àdúrà yìí yóò wáyé o. ní Oreb prayer mountain tí ìjọ afúngbẹ́lájà tó wà ní 7 Coca Close Arárọ̀mí Amúláṣọ Kútọ̀ Abẹ́òkúta Ogun State. ministry prophet Tobi Ariyibi prophet Ṣògo Ìgbàlájọbí prophet Sunday Bangbọ́pá ọ̀pá ẹ̀ṣẹ̀ prophet Neye Ọlákìtàn pastor Àbáyọ̀mí Olúga prophet Peter Adéníran pastor Gbọ́láhàn Olúgbénga pastor Ṣògo Ilẹ̀bíyì pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn ni Olúwa yóò máa lò fún ìgbédìde gbogbo ènìyàn. apostle prophet Elijah àti prophetess Elizabeth Olutade Afúngbàlájà bàbá orí òkè Orebu ní olùgbàlejò fún àdúrà 0803-686-9551. dìde kálọ̀ pàdé Jésù lórí òkè Orebu ti ìjọ Afúngbàlájà àfikún ọ̀yà wá o. ẹ káàbọ̀ padà sórí ètò ohun àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrè bàbá wa nínú Olúwa special apostle prophet Elijah Olúwatóbi Olutade bàbá òmìnira nítòótọ́ tí wọ́n jẹ́ minister in charge ìjọ Sacred Cherubim and Seraphim Church Godwell Parish Afúngbàlájà headquarters tó wà ní ìsàlẹ̀ Aké ní ìsàlẹ̀ Àbẹ̀tú ní Abẹ́òkúta tí a wà yìí àwọn ní àlejò wa lórí ètò yìí bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan. God bless you sir. fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé nọ́mbà tẹ ní àǹfààní láti pè sí nìyí 0707-316-0403. hello. ìlàjà ló sọ̀rọ̀ láti Kútọ̀. ẹ káàbọ̀ sórí ètò alàgbàlíjà láti Kútọ̀. ìjà láti Kútọ̀. à ń gbọ́ yín kétékété ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. mo fi àlejò ọ̀pọ̀lọpọ̀ kan kú ohun ọjọ́ ìṣòlùwà. àwọn tó ní wòye ní sà pàápàá jùlọ àwọn new members ọba ti church wa. bí lẹ́yìn tí wọ́n bá ṣe àkíyèsí wọn tàbí tí wọ́n ṣe ìgbọ̀rọ̀ ẹni lẹ́nu wọn pé tí wọ́n béèrè kí ló gbé wọn kúrò níbẹ̀ either through or for kí wọ́n fún wọn lára balẹ̀ ní church tí wọ́n bá ṣẹlẹ̀ dín yẹn
wọ́n máa sáré gbé iṣẹ́ lé wọn lọ́wọ́ débi wípé wọ́n máa sọ wípé ọya nítorí kò ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ibi tó ti bọ̀. God bless you. Wá máǹtì ìlú púpìtì. God bless you. kọ́ máa sáré wá ṣiṣẹ́ ìránṣẹ́ kan bí báyìí náà. kọ́ fún wọn báwo bá ti gé ní ọmọ ọjọ́ kí ni wọ́n á máa dùn pé àti ọmọ ọjọ́ nítorí pé àwọn tó gbé kúrò níbẹ̀. God bless you. parọ́ ó jẹ́ lè tòótọ́ ṣùgbọ́n ká kọ́kọ́ fi lára balẹ̀ ìgbà yìí ràn wá lọ́wọ́. ká kọ́kọ́ fi lára balẹ̀. Thank you sir, thank you sir. Alàgbà Elijah sir, ìdí nìyẹn tá a fi sọ pé kò ń ṣe Bible nìkan ni àwọn olùṣọ́ àgùntàn gbọ́dọ̀ kọ́. We must learn how to, we must learn church admin. Bí wọ́n ṣe ń attend sí nǹkan. ìṣàkóso ìjọ. Bí wọ́n ṣe ń attend sí nǹkan. Àwọn òṣìṣẹ́ Ọlọ́run àkókò yìí wọ́n kọ̀ rò pé Bible nìkan ni ká máa gbé dání. Bíbélì jẹ́ sọ pé ìwé kíkà máa pa nígbà míì. yẹn nípa gbọ́dọ̀ mọ bó ṣe yanjú nǹkan nínú ìjọ náà kì í ṣe Bíbélì nìkan la tún gbọ́dọ̀ mọ̀. 0707 316 0403 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. hello ta ló tún wà ń bẹ̀? hello hello ó dà bàbá wa à ń sọ̀rọ̀ ìyàwó òlì tó ń lọ sí chọ́ọ̀chì ibòmí tó fi chọ́ọ̀chì wọn lẹ̀ fóṣù mẹ́ta tó wá dé padà pẹ̀lú òye wòlíì tó ní àfikún máa fi wòlíì yẹn pa wọ́n tó ti gbàgbé pé ìjọ táwọn ti kúrò wọ́n ní structure níbẹ̀ tó ní àtọ́wọ́n bá ti fi pa wọ́n nǹkan á ṣẹlẹ̀ o ẹ̀ ń wá ìyanjú sí ọ̀rọ̀ yẹn lọ. mo sọ fún ilé ẹ̀kan pé òróró yẹn ò bring obìnrin yẹn down. ó dà pé wọ́n kùn wọ́n ní òróró ni. nítorí tí nígbà táwa wà ní kékeré tí a bá ń ṣe sọjí wọ́n ní kán sàmì iye fáwọn ọmọdé wọ́n ní sàmì iye bàbá sàmì iye sí wa lára o. ìfàmì òróró yẹn yàtọ̀ sí ìfàmì òróró kùn so wọ́n fò òróró kùn obìnrin yẹn ni kì í ṣe òróró wòlíì tó wáyé pé òróró wòlíì ni original òróró wòlíì gidi ó máa bring obìnrin yẹn down ó máa wà sober ó máa renew strength yẹ ó máa kọ́kọ́ wó palẹ̀ àtúmọ̀ kò ní máa jẹ́ nítorí even òróró wòlíì ẹ̀sà kí lẹ́ẹ̀fọ̀ òróró wòlíì pè kí lẹ́ẹ̀fọ̀ òróró wòlíì pè náà in fact àwọn yẹn akọ bastardize a lot of things. àti dáyé tó ti di prophet àwọn prophet LMC náà ti dé báyìí. rẹpẹtẹ MC prophet and prophetess. kọ́lọ́ wà láàyè kó ràn wá lọ́wọ́. so now kí bàbá pásítọ̀ yẹn kó má bá obìnrin yẹn jà ṣùgbọ́n kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kó wá gbéra kó lọ sí ìjọ tí wọ́n ti fún ní oyè yẹn kán wá àwọn èèyàn méjì kúnra àbí mẹ́ta kúnra tí wọ́n lè jẹ́rìí wọn. tó máa jẹ́ ẹlẹ́rìí fún wọn nítorí nǹkan tó bá sọ ṣọ́ọ̀mù yẹn sìn ogun èèyàn mímọ́ wà nínú ìjọ o. ogun èèyàn mímọ́ wà nínú ìjọ. tó bá dọ̀hún àwọn tó fún wọn lóyè wọ́n lè gapá pé a ti fún lóyè wa náà kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn bàbá kan wà a ti fún lóyè nìyẹn ẹ lọ́pọ̀lọpọ̀ àyín wa ṣe understand wọ́n lè gapá wọ́n lè fẹ́ sọ tó wù wọn bàbá yẹn kó mú ẹlẹ́rìí méjì dání pé oyè tẹ́ fún obìnrin yìí structure kò bá structure jọ tèmi mu ẹ jẹ́ kó padà sí ọ̀dọ̀ yín kó máa lo oyè yẹn lọ́dọ̀ yín mo yọ̀ǹda tinútinú kí dáàdì má bàjá àti àwọn ọmọ rẹ̀ kí wọ́n yọ̀ǹda wọn ọ̀rọ̀ táwọn yẹn bá wá sọ jáde tó bá sọ jáde tó yẹ pé àwọn yẹn náà olóyè ni wọ́n tó ń fún lóyè ẹni tẹ́ fún lóyè tó jẹ́ lọ fòye da ìjọ mi rù tẹ́ bá jẹ́ olóyè tẹ́ dẹ̀ wà nù gbàgbọ́ gidi ó yẹ káwọn náà rí sọ tó dáa ó yẹ kí wọ́n lè dájọ́ yẹn sí ọ̀nà tó dára ṣùgbọ́n tí wọ́n bá sínú ní ìgbàgbọ́ gidi tó jẹ́ pé a ti fi joyè kò sí nǹkan tẹ́nìkan kan fẹ́ ṣe. kọ́lọ́wọ́n láàyè kọ́lọ́wọ́n ràn wá lọ́wọ́ o. 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 nínú àwọn nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè lórí ètò ohun àwọn kérúbù on FM tòní. àwọn ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ là ń gbéyẹ̀wò lórí ètò tòní o bóyá ṣẹ́rí ìtàlágbẹ̀lẹ́jà náà sọ lẹ́ẹ̀kan sìn ẹ̀rí pé ó mú ìlàkàyè dání púpọ̀ pé tábà tó bá ti wọnú ìjọba yìí àti wò wípé pásọ Ṣẹ́gun ti wá láti inú ìjọ kan àti ní materials kan àyà tètè gbé sórí àga wàásù àwọn náà ríra wọn ju bó ṣe yẹ lọ wọn á bẹ̀rẹ̀ sí ní tọ̀mẹ́ǹtì ìjọ àwọn ní ká má máa jẹ́ kó rí bẹ́ẹ̀ alàgbẹ̀lẹ́jà láti kú tọ̀ wọ́n gbà wá lámọ̀ràn wípé ká má máa jẹ́ kó rí bẹ́ẹ̀ ká máa fi wọ́n lára balẹ̀ káwọn náà máa study àṣà àti ṣe ká má sáré gbé wọn síwájú pé ẹ káàbọ̀ bàbá ọjọ́ kí n sáré mú ilé ìwà kásá ọjọ́ gbé. hello ẹ kúrò lẹ́sà. kò iṣẹ́ olúwa sá. yes sir. olúwa túbọ̀ sábà dọ̀ sá. àmì sà.
Hello sir. à ń gbọ́ yín kékeré bàbá wa. Hello sir. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. Ẹjọ́ mo ní ká kọ́kọ́ kí olóòtú àti àwọn bàbá wọn tó jẹ́ àlejò ni. yes sir kí ló kọ́ àti. Bàbá Dádúrà ló sọ̀rọ̀ sàtẹ́lẹ̀ àṣẹ iṣẹ́ Olúwa. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Dáadáa yóò ní bàjẹ́ sá o. àmín. Orúkọ Jésù Ọlọ́run tó bàbá yẹn fún inú okun àti agbára. àmín. Hello sir. à ń gbọ́ yín dáadáa. Ẹ ṣàṣẹ rí ohun tó rí nǹkan tó ba ìjọ jẹ́ lónìí. Òun náà ní pé a kì í fi ẹ̀mí darí. God bless you. Ọ̀pọ̀ àwọn olórí ìjọ wọn kì í fẹ́ ẹ̀mí darí. Dẹ̀ kíjọ kún ló pọ̀ jù nínú ìjọ lónìí. Wọn àfẹ́ gbọ́ bí ẹni ẹ ti ń bọ̀. Tó bá tẹ̀síwá lọ jẹ́ ẹni tó tẹ̀síwá ní chẹ́ǹjì díẹ̀ lọ́wọ́ sà. Láàrin oṣù díẹ̀ káwọn á ti fún nípò. Àwọn nǹkan tó ń ba ìjọ jẹ́ nìyẹn. Mo gbàdúrà pé Ọlọ́run á túbọ̀ di ìjọ rẹ̀ mú. àmín. Iṣẹ́ Olúwa sá o. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká tún dókè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn. mo gbọ́ àdúrà wa. Horeb 2025 àkókò ìmọ́lẹ̀ dé. Ní àkókò tí òkùnkùn bo ilé ayé, ipá ènìyàn pín. Jésù ọba olùtọ̀mọ́lẹ̀ ní kí o wá bá pàdé. Fún ọ̀nà àbáyọ nínú ìbànújẹ́ ọlọ́jọ́ pípẹ́ tó dojú kọ. Lórí àgbàyanu ìpàgọ́ àdúrà tọ̀sán-tòru ọlọ́jọ́ méje gbáko. Ti orí òkè Horeb ti ọdún 2025. Ìmọ́lẹ̀ òtítọ́. The light of truth. John chapter 1 verse 9 ní àkòrí. Ọjọ́ ìsinmi Sunday November 9. Títí jọjọ́ Sunday November 16 2025. Ní àgbàyanu ìpàgọ́ àdúrà yìí yóò wáyé. Ní Horeb prayer mountain tí ìjọ afúngbẹ́lájà. Tó wà ní 7 Coca Close Arárọ̀mí Amúláṣọ Kútọ̀ Abẹ́òkúta Ogun State. Ministry Prophet Tobi Ariyibi. Prophet Ṣògo Ìgbàlájọbí. Prophet Sunday Bangbọ́pá Ọ̀pá Ẹ̀ṣẹ̀. Prophet Neye Ọlákìtàn. Pastor Àbáyọ̀mí Olúga. Prophet Peter Adéníran. Pastor Gbọ́láhàn Olúgbénga. Pastor Ṣògo Ilẹ̀bí. Pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn ni Olúwa yóò máa lò fún ìgbédìde gbogbo ènìyàn. Apostle Prophet Elijah àti Prophetess Elizabeth Olutade Afúngbàlájà. Bàbá orí òkè Horeb ní olùgbàlejò. Fún àdúrà 0803-686-9551. Dìde kálọ̀ pàdé Jésù lórí òkè Horeb ti ìjọ Afúngbàlájà. Àfikún ọ̀yà wa o. nítorí ọ̀rọ̀ rẹ̀. nítorí ọ̀rọ̀ rẹ bàbá o. nítorí ọ̀rọ̀ rẹ̀. bàbá mi ṣe o. ṣe bàbá. káyé má bá yàn mí. aráyé lè mọ̀ pé mo ní ọ. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta. Special Apostle Prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira ní tòótọ́ àwọn ni àlejò wa lórí ètò tòní. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Mo pàdé ọ̀rẹ́ mi kan ọ̀gá akọrin nínú ìjọ tí mo ti mọ̀ mo bá pàdé ẹ̀. Báwo ni ọ̀rẹ́ ní àlàáfíà ni ó lọ chọ́ọ̀chì yẹn mo ti pẹ́ mo ti rí ẹ lóun lọ chọ́ọ̀chì yẹn mọ̀ kí ló dé ló ní olórin ni àwọn olórin tó máa ń kọrin pati ó ṣàlùyọ lọ sínú ìjọ kí ló dé òun lọ chọ́ọ̀chì yẹn mọ́ ni tó bá rí ọmọ kékeré kan tó lọ gbé tó lọ fi ṣọ̀gá akọrin lóhùn lórí ọmọ kékeré kan báyìí náà lọ gbé tó lọ fi ṣọ̀gá akọrin lóhùn lórí ẹ̀hún tó ń jẹ́ olórin tí gbogbo àwọn èèyàn mọ̀ dáadáa wọ́n máa lọ gbé ọmọ kékeré kan nínú ìjọ wọ́n fi ṣọ̀gá akọrin lóhùn lórí. Bàbá wa ṣé téèyàn bá jẹ́ olórin ṣé ó túmọ̀ sí wípé nínú ìjọ tó bá ń lọ òun ló gbọ́dọ̀ jọ̀gá akọrin ni torí ọ̀rọ̀ yẹn ó ṣe bákan sí mi ní ẹ bá mú wáyé ṣókí. Ojú àwọn kérúbù gan rí mẹ́wàá. Ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ tó ń lọ́nu ìjọ lágbára. ọ̀rọ̀ tó ń lọ́nu ìjọ ni. ìdí mo sọ pé fúnra jẹ́jẹ́ ni ayé dúró ìjọ ló lọ́ọ́ bá yé táwọn darapọ̀ mọ́ yé ara bí a ti darapọ̀ mọ́ yé rè o nígbà tí olórin ìta tó ní kán fòun jọ̀gá akọrin ṣọ́ọ̀ṣì ṣe rí pé ó tẹ̀sí kọ́kọ́ contradict ara wọn. ẹ̀mí mímọ́ ohun tí ò jọra àti ẹ̀mí ara ohun tí ò jọra la fẹ́ fi wọ́ra wọn kò jọra wọn. ó lè jo olórin wà akọrin wà ṣé wọ́n ń sẹ́ olórin lòun then ipò yẹn dẹ̀rẹ̀ ipò choir master yẹn ó máa ń ní àwọn qualification kan tó máa ń rọ̀ mọ́ wọn kàn fi kéèyàn jẹ́ choir master lásán or choir mistress lásán ṣe understand
even gan choir mistress choir master ó lè má jẹ́ olórin ó lè má jẹ́ àwọn ènìyàn tó ń mature tó pé wọ́n mature they have experience of it àwọn ọmọ máa fi ń ṣe choir master or choir mistress kó lọ dúró dásìkò ẹ̀ tí ó bá dúró dásìkò ẹ̀ ìbínú Ọlọ́run máa dé sí kó má dájú oníjọrú kó ra kẹrù ẹ̀ kó ra lọ kó lọ sí chọ́ọ̀chì míì tó ti máa fi ṣe choir master tó bá ti débẹ̀ kó sáré bọ́ síbẹ̀ ó ní òun ní choir master wọn. àkókò bàbá ṣọ̀rẹ́ púpọ̀ bàbá wa kẹ́ tó máa lọ ẹ gbàdúrà fún lórí ètò àti gbìyànjú tó ń gbọ́ yín nílé. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. hallelujah. bàbá wa tọ̀run ògo ni forúkọ rẹ̀. hallelujah. gba ọpẹ́ wa àmín. gba ìyìn wa àmín. tá a bá rẹ̀ṣẹ̀ ẹ dáríjì. àmín. gbogbo ọkàn tó wà nílé ẹ gba agbára Ọlọ́run. àmín. ẹ gba ògo tuntun. àmín. gbogbo ẹ̀yin àjàgà ìfojúrí lára gbogbo ẹni tó ń gbọ́ mi lórúkọ Jésù ya ẹ jábọ́. àmín. mo sọ tẹ́lẹ̀ ògo tuntun kó wáyé rẹ̀. àmín. àánú káfárì àánú Dáfídì tó dájú kó dìde fún ayé rẹ̀. àmín. wàá rí àánú gbà. àmín. ògo ni fún orúkọ Olúwa. hallelujah. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. adúpẹ́ púpọ̀ ń pé a pè bàbá wa nínú Olúwa special apostle prophet Elijah Olúwatóbi Olutade bàbá òmìnira nítòótọ́ wá sórí ètò wọn sì jẹ́ wa nígbàgbọ́ pé tá a bá tún pè nígbà míì ẹ ó tún darapọ̀ mọ́ wa lórí ètò yìí. bàbá wa nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí tó bá ní nǹkan tàbí òmíràn láti bá yín sọ nọ́mbà wo ẹ mú nọ́mbà kan wá tán lè pè yín sí. 080 36 86 95 51. èmi tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wá báyìí ò ti máa kọ́lẹ̀ ní ẹ̀ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 080 36 86 95 51. nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá wa àlejò pàtàkì tòní sí nìyẹn 08036869551 08036869551. àrí pé èèyàn tún fẹ́ pè wọlé kò sákòókò mọ́ ẹ jẹ́ ká tún pàdé lórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo fún ẹ̀yin tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM so ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 08165537283 08165537283 bàbá wa ò dá wa o wọ́n wá pẹ̀lú Pastor Paul Ayinde abioko Pastor Paul Covenant àwọn ni wọ́n jọ wá sórí orí ètò tòní City Folk Ọlárìnwájú òun ló ń gbé lọ sókè tó ń gbé wá sílẹ̀ lórí ètò tòní a ó fàyọ̀ pàdé lórí ètò Ohun Àwọn Kérúbù on FM ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wàhálà àti ìdààmú ẹkún ọ̀fọ̀ ìṣubú ara ìṣubú ẹ̀mí kò ní dé bá ẹnikẹ́ni nínú wa ayọ̀ la fi pàdé o a ò ní sáré wára wa lórúkọ ti Jésù Kristi shalom shalom. Sweet